lórúkọ Olúwa ni a kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì èyí tí Diocese Ifẹ̀ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Lónìí mo ní àwọn ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú wa lónìí. Ní apá àlàáfíà mi níbí mo ní bàbá wa àlùfáà Michael Akiribohun. Bàbá ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ kú iṣẹ́ Olúwa sọ. Báwo ni ìjọ Ọlọ́run lónìí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìjọ Ọlọ́run ń tẹ̀síwájú. Bákan náà ní apá ọ̀tún mi mo ní màmá wa Deborah Atobalo. Màmá ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ kú iṣẹ́ ìrẹ́tọ́kùn. Báwo ni ìjọ Ọlọ́run lónìí? Ìjọ Ọlọ́run ń tẹ̀síwájú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ wà nílé, àkókò tó báyìí láti lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣáájú gbogbo ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní ọdún yìí láti tí bẹ̀rẹ̀ lákọ̀tún fún ẹ̀kọ́ ìjíròrò lórí ẹ̀kọ́ Bíbélì. Àgbàládùúrà Olúwa ní gbogbo àtàwọn máa pàdé máa wá sáàrin wa. Àmín. Pàápàá lọ́jọ́ òní wá sáàrin wa. Àmín. Jésù ẹnìkọ̀ọ̀kan wa gbẹnu wa sọ̀rọ̀ báyìí. Àmín. Gbogbo ohun tí a fẹ́ máa kọ́ pàápàá lórí ìdílé, Jésù ẹ wá fi òye rẹ̀ ẹ wá fi yé wa. Àmín. Ẹ̀mí mọ́ rẹ agbàdúrà jọ gbé wa ró. Àmín. Gbogbo ilé tí ó máa gbọ́ ohùn wa lọ́dún yìí, ẹ̀mí Ọlọ́run kó gbé yín ró. Àmín. Gbogbo ilé tó ti ṣubú agbára ìgbédìde kó gbé wọ̀nyí. Àmín. Ẹnì kọ̀ọ̀kan bá ti máa gbé ètò yìí lọ́dún yìí lórúkọ Jésù, ayé wa kò ní rí bákan náà mọ́. Àmín. Ìyípadà ọ̀tun kó dé bá ìdílé wa. Àmín. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Àkòrí ẹ̀kọ́ wa fún sáà tí a wà yìí òun mo pè ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé tí a wà yìí. Ẹ̀ka àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò òun ni mo pè ní ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Orí ọ̀rọ̀ wa táwọn máa pẹ̀kẹ́lù òun ni ètò Ọlọ́run kìíní. Ètò Ọlọ́run kìíní pàápàá jù lórí ìdílé àkọ́kọ́ nínú ayé yìí. Ẹ jẹ́ ká jọ lọ sí àwọn ibi tí a yàn tí a fẹ́ gbéyẹ̀wò tá a ti fẹ́ ka ọ̀rọ̀ Ọlọ́run jáde. Genesis orí kìíní. Ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ìkejìdínlọ́gbọ̀n kí bàbá wa àlùfáà Michael Akiribohun kí wọ́n bá wa kà á. Ọlọ́run sì wí pé, jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ lé Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀, lé àwòrán Ọlọ́run lé a dá, àti akọ àti abo lé a dá wọn. Ọlọ́run sì súre fún wọn, Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí i, kí ẹ sì máa rẹ̀ sí i, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ ṣé bàbá wa. Ẹ já tó tẹ̀síwájú ká wo Genesis orí kejì. Ká wò láti ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Màmá wa tó bá lò ẹ bá wa kà á. Olúwa Ọlọ́run sì wí pé, kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo. Ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè, òun náà ni orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀,
Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé, èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì máa fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tìjú. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ó ní Ádámù sì wí pé èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, obìnrin ni a ó máa pè é. Èròǹgbà wa àkọ́kọ́ ni láti mọ ìdí tí ìdílé fi wà. Kí ni ìdí tí Ọlọ́run fi dá ìdílé sílẹ̀? Ìkejì, láti mọ àwọn tó wà nínú ìdílé àtojúṣe wọn. Àwọn wo ló wà nínú ìdílé? Kí ni sì ni ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa? Nígbà táwo ojúṣe kẹta, èròǹgbà ìkẹta, gẹ́gẹ́ láti kẹ́kọ̀ọ́ nípa àwọn ìdojúkọ ìdílé àkọ́kọ́ àti ọ̀nà àbáyọ rẹ̀ nínú ohun tí wọ́n rí nínú ìdílé wọn. Gẹ́gẹ́ bí tí a kà Genesis orí kìíní àti orí kejì, a rí bí Ọlọ́run bó ṣe wò wípé kò dára tó kí ọkùnrin kó nìkan máa wà nígbà tó ti dá ohun gbogbo. Ìdí nìyí tí a fi orun èjìká kùn Ádámù, a sì yọ egungun lára rẹ̀. Nípasẹ̀ egungun yìí ni Ọlọ́run fi mọ Éfà. Ní kété tí Ádámù sì rí, ó wò dáadáa, ó ní kíyèsí, ó ní èyí ni egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, ó ní obìnrin la ó máa pè é. Àwọn ọmọ Ọlọ́run, ìdílé ni a lè túmọ̀ sí ẹbí, èyí tó ní ọkọ gẹ́gẹ́ bí olórí, ìyàwó àti àwọn ọmọ. Ẹbí yìí lè ní àwọn bàbá ńlá tàbí ìyá ńlá àti ọmọ ọmọ. Nígbà tá bá ń sọ̀rọ̀ nípa nuclear family àti extended family, ohun tá lè pè ní ẹbí ní ṣókí, a lè sọ pé bàbá àti ìyá ní ìbẹ̀rẹ̀ ìdílé. Tí ọmọ bá dẹ̀ ti ń pẹ̀lú rẹ̀, ó rí pé ìdílé yẹn ti ń gbòòrò sí. Mo gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa tó ń gbọ́ mi lónìí, ìdílé wa nínú ọdún yìí a máa gbòòrò sí. Gbogbo wọn jẹ́ ẹbí kan. Èyí kò yọ àwọn alábàágbé sílẹ̀ tàbí àwọn ọmọ ọ̀dọ̀ wọn. Ètò Ọlọ́run ni láti dá ènìyàn kó sì tò wọ́n ní ìdílé, gẹ́gẹ́ bí a ti ní Genesis orí kìíní ẹsẹ̀ 27. Ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀, ní àwòrán Ọlọ́run ni a dá, àti akọ àti abo ni ó dá wọn. Tá bá wò dáradára, ẹbí àkọ́kọ́ ó jẹ́ ọ̀nà àrà ni Ọlọ́run gbà dá wọn, ọ̀nà àrà ló gbà iṣẹ́ rẹ̀. Nítorí pé wọn kò ní bàbá, bẹ́ẹ̀ sì ni wọn kò ní ìyá kan rí. A lè sọ báyìí wípé Olúwa ni bàbá àti ìyá wọn. Ó sì dá wọn fún ẹ̀kọ́ pàtàkì láti máa tọ́jú ohun gbogbo tí Olúwa dá, tó bá fi wọ́n ṣe olórí. Síwájú sí, Olúwa dá wọn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ìdílé fún gbogbo ìran ènìyàn láti ṣe ìfẹ́ Olúwa. A dá wọn láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti wu Ọlọ́run. Ó gbàdúrà ìdílé wa ò ní dàrú lórúkọ ńlá Jésù Kristi. Àmín, àmín. So ẹ jẹ́ ká lọ sí àwọn ìbéèrè fún ìjíròrò wa. Ìbéèrè àkọ́kọ́ màá taari rẹ̀ sọ́dọ̀ bàbá wa, àlùfáà Michael Akiribohun. Ìbéèrè àkọ́kọ́, ó ní kí ni ètè Ọlọ́run láti dá ìdílé àkọ́kọ́ sílẹ̀, gẹ́gẹ́ bí a ṣe ní Genesis orí kìíní ẹsẹ̀ 26 àti 27. Bàbá wa. Ẹ ṣeun atọ́kùn. Ètò Ọlọ́run àbí ète Ọlọ́run fún dídá ìdílé àkọ́kọ́ sílẹ̀, a lè pín sí ọ̀nà mẹ́ta.
Ìkíní nínú rẹ̀ ni pé Ọlọ́run ó ń wá alákòóso. Ẹ ṣé. Ó ń wá adarí. Ọlọ́run wá alákòóso. Ó ń wá adarí. Adarí, olùṣọ́ tàbí olùtọ́jú gbogbo ohun tí ó dá. Olùṣọ́ tàbí olùtọ́jú ohun tọ́lọ́run dá. Ọ̀nà kejì, pé kí wọ́n máa bí sí, kí wọ́n sì máa rẹ̀ sí, kí wọ́n gbinlẹ̀ lórí ilẹ̀. Kí wọ́n gbinlẹ̀. Ọ̀nà kẹta, pé kí wọ́n máa ṣe ìfẹ́ Ọlọ́run nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. Èyí tó ṣe pàtàkì jùlọ kí wọ́n máa ṣe ìfẹ́ Ọlọ́run. Màmá wa, pẹ̀lú ọ̀nà mẹ́ta tí bàbá wa ti là sílẹ̀ yìí, àbáyẹ ní àfikún nípa ètò Ọlọ́run lórí ìdílé àkọ́kọ́. Ẹ ṣé olóòtú. Mo wòye pé ète tí Ọlọ́run ní láti gbé ìdílé àkọ́kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n sọ̀rọ̀ ṣáájú ti sọ. Ó wá sí ìwòye tèmi pé Ọlọ́run ó ti dá ewéko, igi, ẹja ojú ọ̀run, gbogbo ẹ̀ ó ti dá wọn, kò wá tí ì rí ẹni tó dàbí àwòrán ara rẹ̀. Kò tí ì rí ẹni tó dàbí àwòrán ara rẹ̀. Bẹ́ẹ̀ ni ló wá ní òun fẹ́ dá ènìyàn ní àwòrán ara tòun. Pé dídá rẹ̀ tó dẹ̀ dá rẹ̀ wọ́n á lè máa ṣàkóso, á lè máa darí gbogbo ohun tó ti dá. Ẹ ṣé mà, Ọlọ́run wá ẹni tó fẹ́ jọ àwòrán ara rẹ̀ tí a jẹ́ alákòóso, kò ní jẹ́ pé ẹran ló ń ṣàkóso ẹran, ṣùgbọ́n ènìyàn láti ẹni tó ṣàkóso ẹran, ẹja inú omi tàbí ẹyẹ ojú ọ̀run tàbí ohun gbogbo tí Ọlọ́run ti dá. Ẹ ṣé púpọ̀ mà. Àwọn ará ilé, tí a bá fẹ́ tẹ ìbéèrè ránṣẹ́ sí wa, a lè tẹ̀ lórí WhatsApp nọ́mbà wa tí ó jẹ́ 08147194733. Lẹ́ẹ̀kan sí 08147194733. Ẹ ṣé. Màmá, ẹ jẹ́ n béèrè ìbéèrè kejì kí n tarí rẹ̀ sọ́dọ̀ yín. Kí ni Ọlọ́run retí láti ọ̀dọ̀ ẹbí àkọ́kọ́? Kí ló tó ń retí lọ́dọ̀ wọn? Ẹ ṣé atọ́kùn. Ṣé ìyẹn kọ́ máa jẹ́ kọ́ máa mú nìkan ni? Èèyàn lè ṣe nǹkan, ènìyàn gan lásán láti kò lè ṣe nǹkan kó má nídìí tó fi ń ṣe. So Ọlọ́run mọ ìdí tó fi yẹ kí ìdílé àkọ́kọ́ wà. Ó mọ̀ wípé tí ó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo tó dá sínú ọgbàǹgbà yẹn náà ló fi síbẹ̀lẹ̀ ń bẹ̀, tó bá lọ ṣubú pẹ́rẹ́ kò sẹ́ni tó máa gbé dìde. Torí náà níwé oníwàásù ṣe sọ pé orí 4 ẹsẹ̀ 9 yẹn ó ní èèyàn méjì sàn ju ẹnìkan lọ nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn, pé àti pàápàá pé bí ẹnì kìíní bá ṣubú ẹnì kejì yóò gbé dìde, wọ́n á lè jọ máa ran ara wọn lọ́wọ́. So kí ni Ọlọ́run retí ni wípé kí ẹbí àkọ́kọ́ kó wà láti lè máa ran ara wọn lọ́wọ́. Ìdí pàtàkì nìyẹn. Ẹ ṣé màmá wa, àwọn ará ilé. Ohun tí Ọlọ́run retí láti ọ̀dọ̀ ẹbí àkọ́kọ́ ni fún ìrànlọ́wọ́. Ẹ̀yin ará ilé, báwo la ṣe ran ara wa lọ́wọ́? Baálé ilé, báwo ló ṣe ran aya rẹ lọ́wọ́? Aya tó ń gbọ́ mi lákòókò yìí, báwo ló ṣe ran baálé ilé rẹ lọ́wọ́? Rántí pé a gbé ọ dìde fún ìrànlọ́wọ́ ẹbí. Bàbá wa, báyẹn náà ní ohun tí ẹ tún lérò gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run retí láti ọ̀dọ̀ ẹbí àkọ́kọ́. Ẹ ṣeun olóòtú. Ọlọ́run gba tèmi, èmi fẹ́ fi kún pé Ọlọ́run ó fẹ́ ìṣọ̀kan láàrin ọkọ àti aya. Ọ̀nà ìkejì pé kí àwọn méjèèjì kí wọ́n má fi nǹkan kan pamọ́ fún ara wọn. Kí wọ́n wà ní ìṣọ̀kan. Abálájọ tí ìbéèrè náà sọ ní Jẹ́nẹ́sì orí 7 ẹsẹ̀ 15. Ó ní àwọn méjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀. Ó ní wọn kò sì tijú. Ẹ ṣé bàbá. Ẹ jẹ́ n béèrè ìbéèrè kẹta lọ́wọ́ yín. Ó ní kí ni ìdojúkọ tí ìdílé àkọ́kọ́ ní? Kí sì ni àbájáde rẹ̀? Kí ni ìdojúkọ àkọ́kọ́? Ìdojúkọ méjì ni ìdílé àkọ́kọ́ ní. Èkíní, wọ́n ní ìdojúkọ ìtànjẹ èṣù. Ìtànjẹ Sátánì. Sátánì tàn wọ́n jẹ.
ìkejì wọ́n ṣe àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run so wọ́n ní ìdojúkọ àìgbọ́ràn. ẹ ṣé bàbá wa màmá wa tó bá lò ní èròǹgbà tiyín kí ni ìdojúkọ àti kí sì ni àbájáde rẹ̀. ẹni tó bá ti já ọgbà tútù ejò máa ń bù sán ni. ẹni tó bá ti já ọgbà tútù bẹ́ẹ̀ ni ejò ìbù sán. àwọn méjèèjì tí Ọlọ́run kọ́kọ́ dá gẹ́gẹ́ bí ìdílé lákọ̀ọ́kọ́ nínú Bíbélì ẹ rí i pé gẹ́rẹ́ tí wọ́n kúrò nínú òfin àti ìlànà Ọlọ́run tọ́lọ́run fún wọn wọ́n ṣubú ni. àbájáde ẹ̀ sì ni wípé a fi ẹni tó tàn wọ́n jẹ tí í ṣe èṣù a fi ré a sì fi àwọn gangan pàápàá a fi àwọn náà rí pé nínú ogún wọn ni wọ́n ti máa jẹ. ni wọ́n máa jẹ nínú làálàá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí i pé oúnjẹ ọ̀fẹ́ mánà kan jẹun kan tó ń rìn káàkiri nínú ọgbà kan ṣe kò sí wàhálà kò sí à ń ṣiṣẹ́ ṣùgbọ́n gẹ́rẹ́ tí wọ́n ṣubú tán gba ìtànjẹ Sátánì a rí i pé làálàá dé so àbájáde náà ni pé làálàá dé bá wọn ìṣubú yẹn dẹ̀ pọ̀ jọjọ. ẹ ṣé màmá wa. Olóòtú ní àfikún. Yes sir. wọ́n ṣubú sọ́wọ́ èṣù ènìyàn sì pàdánù ìfẹ́ Ọlọ́run. ènìyàn pàdánù ìfẹ́ Ọlọ́run ẹni tó ti ń gbọ́ ohùn Ọlọ́run dẹni tí kò gbọ́ mọ́ ó lè gbọ́ pàápàá ẹ̀rù bà ó ní èmi gbọ́ ohùn rẹ ó ní ẹ̀rù sì bà mí ó ní mo fara pamọ́ lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo ìdílé tó ń gbọ́ mi lọ́dún yìí ìdílé yìí ò ní ṣubú àmín Olúwa gbé gbogbo ìdílé dìde àmín. ẹ jáwọ́ ìbéèrè kẹrin màmá Atóbálò ó ní èrò ti yín ǹjẹ́ Ọlọ́run ṣe àṣìṣe ní dídá ìdílé àkọ́kọ́ sílẹ̀ nítorí pé wọn ò gbọ́ràn wọ́n tún ṣe àṣìṣe alẹ́ wọn jáde kúrò nínú ọgbà Édẹ́nì wọ́n tún ti gbogbo oríṣiríṣi ègún tó bá wọn ṣé Ọlọ́run ò ṣe àṣìṣe bí báyìí. ní èrò tèmi Ọlọ́run ò ṣe àṣìṣe o ṣe mọ̀ pé a sọ ní pé Ọlọ́run fẹ́ dá àwòrán ara rẹ̀ tí ó lè máa ṣàkóso gbogbo ohun tí òun ti dá ni so kò sí àṣìṣe nípa bí Ọlọ́run ṣe dá ìdílé àkọ́kọ́. ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 4 ó ní kí ìgbéyàwó kí ó wà ní àìlọ́lá láàárín gbogbo ènìyàn kí àkété sì jẹ́ aláìléèrí. ẹ rí wípé ìtànjẹ ó tẹ̀síwájú ẹ kà síwájú màmá. kí àkété kí ó sì jẹ́ nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. a rí wípé ohun tí wọ́n ṣe sọ pé ká wo bẹ̀yẹn ni wípé Ádámù tó gba ìtànjẹ èṣù ó ti gba àmì ìwọnú ìdílé bọ́kùnrin náà bá ti jẹ́ kí àkété rẹ̀ jẹ́ eléèrí ó ti gba nǹkan mi ó ti sa ìgbọràn sí òfin Ọlọ́run tákété bá ti jẹ́ eléèrí ó ti gba ìgbọràn láàyè ó sì máa ṣubú ni so ó bẹ́tà kéèyàn kó má jáde kúrò nínú ìdílé rẹ̀ láti lọ máa hùwà tí ò tọ́ láti lọ máa bá obìnrin míì ṣe láti lọ máa wo ohun tí ò yẹ kó wò láti lọ máa hùwà ìwà àgbèrè káàkiri so níbẹ̀ yẹn ni wọ́n fi ń sọ fún wa so Ọlọ́run ò ṣe àṣìṣe láti dá ìdílé àkọ́kọ́ sílẹ̀ rárá. ẹ ṣé mà bàbá wa. Ọlọ́run kò lè ṣe àṣìṣe. Ọlọ́run kò lè ṣe àṣìṣe. Wọ́n á sì ṣe àṣìṣe. kò lè ṣe àṣìṣe. ẹ ṣé ẹ ṣé ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí tí a bá fẹ́ fi ìbéèrè ránṣẹ́ sí wa a lè fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ yìí 0814-719-4733 lẹ́ẹ̀kan sí 0814-719-4733 ẹ ṣé púpọ̀ púpọ̀ Ọlọ́run ò ṣàṣìṣe o Ọlọ́run ò ṣàṣìṣe bàbá ẹ jẹ́ ká wò ó báwo ni Ọlọ́run ṣe ìgbàlà fún ìdílé àkọ́kọ́ wọ́n ti ṣubú àti lóhun tó ṣẹlẹ̀ àti lé wọn jáde kó nàgbẹ́ dẹ́nì kí ni ọ̀nà wo ni Ọlọ́run á gbà láti ṣe iṣẹ́ ìgbàlà àkọ́kọ́ fún ìdílé tó ṣubú. ẹ ṣeun Olóòtú ọ̀nà mẹ́ta ní èrò tèmi ìkíní Ọlọ́run ṣe ìdájọ́ èṣù. Ọlọ́run ṣe ìdájọ́ èṣù. wọ́n fi èṣù bú. ọ̀nà kejì Ọlọ́run dá aṣọ bo ìhòhò wọn. ìhòhò àwọn wo nìyẹn. Ádámù àti Éfà ìdílé àkọ́kọ́. Ọlọ́run dá aṣọ bò wọ́n. ọ̀nà kẹta Ọlọ́run fún wọn ó fún ènìyàn ní ẹ̀mí ìsọnídàáyè nínú Jésù Kristi. nínú Jésù Kristi a fún ènìyàn ní ẹ̀mí ìsọnídàáyè ẹ ṣé bàbá màmá wa Atóbálò
báyẹ ní nǹkan tẹ tó fẹ́ fi kún ilé tí a gbọ́. Olóòtú ẹ ṣé, èmi fẹ́ kí gbogbo ìdílé mọ̀ wípé ẹni tó tan Ádámù jẹ ó sì wà títí dòní olónìí o. Kò tí ì rìnrìn àjò. Kò lọ́bi kankan kí ìdílé kó kíyèsára káwọn náà má bàa kó sínú páńpẹ́ rẹ̀. Ó ń ké ramúramù, ó ń wẹni tí yóò pa jẹ. So kí gbogbo ìdílé kí wọ́n kíyèsára. Bàbá wa ní gbólóhùn kan ẹ bá mi gbà àwọn ará ilé ní ìyànjú pàápàá lórí ìdílé torí láwòkọ́ ìyá tí ń gbórí ṣíṣe ohun tó ń jẹ́ sí ìdílé kí ọkọ kó lu aya pa kí aya kó gún ọkọ lọ́bẹ àti oríṣiríṣi ohun tá a gbọ́dọ̀ máa gbọ́ tó ń ṣẹlẹ̀ tàbí pé kì í ṣe ètè Ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ gbà wá ní ìyànjú. Ohun tí Ọlọ́run fẹ́ fún ènìyàn tàbí ìdílé ni pé kí a wà nínú ìfẹ́ kí a sì ṣe ìfẹ́ ti Ọlọ́run. Ẹ má sì jẹ́ kí a gba èṣù láàyè nítorí pé ìwé mímọ́ sọ fún wa pé ẹni tó dúró kó ṣọ́ra kó má bàa ṣubú. Ìdílé tó dúró lónìí kó ṣọ́ra kó kíyèsára kó má bàa ṣubú. Ẹ ṣé. Ní ìparí ìdílé àkọ́kọ́ jẹ́ adé fún ohun gbogbo tí Ọlọ́run dá sínú ayé gẹ́gẹ́ bí adarí òun sì ní adé pẹ̀lú gẹ́gẹ́ bí àṣẹ láti máa ṣàkóso kí wọn kó sì máa bí sí kí wọn kó sì máa rẹ̀ sí. Ìdílé àkọ́kọ́ yìí jẹ́ àpẹẹrẹ bí ó ti yẹ kí ìdílé rí títí di àkókò yìí torí pé àwọn méjèèjì wà ní ìhòhò ojú ò sì tì wọ́n. Ẹbí yìí ṣàìgbọràn wọ́n sì ṣubú sí ọwọ́ Sátánì ṣùgbọ́n Ọlọ́run ṣe ètò láti gbé ìran ènìyàn dìde nípa ríran Ádámù kejì ìyẹn ni Jésù Kristi tó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kò ní ṣègbé ṣùgbọ́n yóò ṣe kí ni o yóò níyè àìnípẹ̀kun. Àti rán Jésù wá láti wá ra aráyé padà. Àkíyèsí fún wa ni kí a má ṣe kọ Ọlọ́run sílẹ̀ kí ibi kó má bàa dé bá wa kí a ṣọ́ra ní gbogbo ibi tí ohunkóhun tí a bá ń ṣe. Ẹ ṣé. Bàbá wa ẹni ọ̀wọ̀ Michael Akérèbọ̀hún tí a bá pè ní ọjọ́ mìíràn ǹjẹ́ ṣé ó fìfẹ́ gbọ́ láti dìde láti wá bá wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni olóòtú ẹ ṣé. Màmá wa náà Deborah tó bá lò. Iṣẹ́ Olúwa ni anytime tẹ́ bá ti pè wá ti rí sí tán láti wá dá yín lò. Ẹ ṣé, iṣẹ́ Olúwa ni ní gbogbo àtà bá ti pè wá àṣetán láti wá. Fún àkọ́sórí wa ẹ jẹ́ á jọ lọ sí Genesis orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Genesis orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ẹ jẹ́ á jọ kà á. Ọlọ́run sì súre fún wọn, Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí kí ẹ sì máa gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ojúṣe wa tọ́lọ́run tó fún wa nìyí pé ká máa bí sí ká sì máa rẹ̀ sí. Mo gbà ládùúrà àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Àmín. Lẹ́ẹ̀kan sí tí a bá fẹ́ béèrè ìbéèrè lórí WhatsApp nọ́mbà wa nìyí tí a lè fi ránṣẹ́ sí wa 0814-719-4733 lẹ́ẹ̀kan sí 0814-719-4733. Orúkọ mi ni Bẹ́rẹ̀bù Adéyẹmí Ògúnbèyí. Títí tí a ó tún pàdé ní àkókò mìíràn mo sọ yí pé àlàáfíà fún yín lórúkọ ńlá Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ yín tí ó ti jáde. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé yóò ṣe àkóso ìdílé. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Àwa gbàdúrà fún gbogbo ìdílé báyìí. Ìwọ Ọlọ́run ó yá máa ṣètò rẹ. Àmín. Nínú ìdílé kọ̀ọ̀kan ayọ̀ rẹ ìfẹ́ rẹ jẹ́ ó di múmúṣẹ. Àmín. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ wa. Ẹ ṣé bàbá. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín lórúkọ Kristi.